Moyama Jerry Moyama àwọn áńgẹ́lì fò fàyọ lọ́run. Tí Kristẹni bá fowó pè mí tí n bá lọ kọrin fún wọn, màá kọ orin tó máa múnú wọn dùn fún wọn. Wọn ò dẹ̀ kí ń complain nígbà tẹ́mi náà bá bẹ̀rẹ̀ sí ní kọ wípé wọ́n máa fa sálátù ránṣẹ́ o. Nígbà tí mo wà ní kékeré, àwọn bàbá wa máa ń kó wa lọ sóde ìlú. Àwọn fúnra wa náà tún máa ń ṣe àdáyanrí títí wa lọ́tọ̀ tá máa kóra wa jọ lọ́mọ kékeré. Nígbà yẹn tá a bá pàdé ẹni tí olówó lọ gẹ́gẹ́ bí ọmọdé, a ní bí mo jí wọ́n tọwọ́ bò bọ́mọ alápatà pẹ́ẹ́rán wa tọwọ́ bẹ jẹ bí mo jí wọ́n tọwọ́ bò. ẹ ń gà pé kó tọwọ́ bowó ọwọ́ ẹ̀ torí tọmọ alápatà bá jí. Mo lọ ṣe iṣẹ́ bread lẹ́kọ̀ọ́ ńgbà yẹn bakery. Sàlátù ṣiṣẹ́ ní bakery. Àmọ́ iṣẹ́ bakery dáadáa. Ṣé ẹ mọ̀ pé nípa tẹ̀ ṣe gùn a máa ń ṣe jingle lórí rédíò látara jingle ṣíṣe tí mò ń gbọ́ pé ṣáàkiri kan ẹgbẹ́ mo lè ṣe kíní yìí náà. Jingle pàtẹ́ ṣe gangan ló inspire yín. Kí lorúkọ tẹ́yìn lò? Mo fi Sọ́lọ́run Trado Medical Center ilẹ̀ Ìgbò mo jẹ́ Dr. Kabo. Dr. Kabo Traditional Healing Center. Iléeṣẹ́ Joat Record láti gbé Musiliu Arúnáṣọlá sóyòyò. Ṣé iná pẹ̀lú tó produce omi? Mo pẹ̀lú bọ̀ bàbá ò mọ̀. Iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yé. Iṣẹ́ Olúwa ju tàfà lọ ọmọ. Ijó Fújì Adéwálé Àyùbá iléeṣẹ́ Joat Record náà ló ṣe. Níjó Fújì láàrin ní ẹlẹ́bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́mẹ́rà. Alhaji Dr. Shefi Alara Adékúnlé àwọn náà ṣe feedback fún wa. Feedback iléeṣẹ́ Joat Record. Gbogbo ìbáyín producer ní kí ló wá gbé yín dèdè orin? Mo compose pattern kan. Aláwùmọ̀ yá rọ́bà náà igi fírí lánàá. Mo ń try láti máa fi pattern yẹn train àwọn olórin mùsùlùmí kọ̀ọ̀kan tó jẹ́ àwọn upcoming tí mo máa ń produce but wọn get ẹ̀. Mo ṣe àrò pé jẹ́ kí mi náà ṣe wò. So torí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin tẹ̀yìn fẹ́ kó lo style yẹn ò get ẹ̀. Wọn ò get ẹ̀. Lẹ́ṣẹ̀ wò pé èmi tí mo ní nǹkan fúnra mi gan. Jẹ́ kí mi náà kọ́ wò. Bọ̀ ṣé gbogbo producer ló lè kọ́ ni? Ẹ wojú yẹn náà. Ẹ ti rántí ojú yẹn. Ohun yẹn lẹ fẹ́ gbọ́. Igi ìfìrí ìlànà. Ọ̀yá. Igi ìfìrí ìlànà. Igi ìfìrí ìlànà bí Muhammadu khairul wara. Igi ìfìrí ìlànà ya Allahu ya Allahu ya Allahu ya Allahu ya Allahu ya Allahu. Igi ìfìrí ìlànà ya Allahu bí Muhammadu khairul wara. Igi ìfìrí ìlànà foríjì mi Ọlọ́run mo túbà o. Foríjì mi Ọlọ́run mo túbà. Ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí mo mọ̀ tó kéré. Èyí tí mo mọ̀ tó tóbi o. Ẹ̀ṣẹ̀ kan ò kéré o lọ́dọ̀ Sàtíyà. Foríjì mi Ọlọ́run. Ẹ̀yin náà ti mọ̀ wọ́n bí ẹ ṣe ń gbọ́. Ẹ jọ̀ọ́ bá dárúkọ yín fún gbogbo àwọn tó ń wà káàkiri àgbáyé. Ẹ ṣé púpọ̀ olóòtú. Orúkọ mi ni Alhaji Abdulkabir Bukola Alayande tí gbogbo ayé mọ̀ sí Èrè Àsálátù. Alhaji Abdulkabir Bukola Alayande, ultimate producer. Bẹ́ẹ̀ni nígbà kan. Ibà àti DC náà. Ultimate producer náà ni. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin? Iṣẹ́ bórin ńlé ni àbí báwo lórin ṣe pàdé yín? Ẹ ṣé púpọ̀ olóòtú. Ṣé rí orin kíkọ ẹ̀jẹ̀ ni fún gbogbo ẹni tó ń kọ. Gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí ó bá jẹ́ pé orin ò sí nínú ẹ̀jẹ̀ tó kàn ń kọ ó ṣeéṣe kó má mọ̀ ṣe. So èmi tí wọ́n bá nílé torí pé tẹ́ bá orúkọ mi dáadáa sọ́ọ̀nì mi Aláyàndé ni. Ìdílé onílù láti bí mi, ìlù bàtà ló máa ń lù nínú fámìlì mi. Ṣùgbọ́n ṣe mọ̀ pé kò sí bí ìlú ṣe fẹ́ jáde àti ìlù àtorin wọ́n jọ ń bára wọn ṣe fàǹfààní. Àti ìlù àtorin wọ́n jọ ń wọ́ra wọn lẹ́yìn ni. Ibi tẹ́ bá ti rórin ẹ máa rí ìlù. Bí tẹ́ bá ti rí lù ẹ máa rórin. Bẹ́ẹ̀ bá ti ẹ̀dá ìlù lásán rí tẹ́ ẹ̀ bá rórin níbẹ̀. Àwọn tó wà ní agbègbè tí wọ́n ń fetí gbọ́ lù wọ́n lè máa fi ẹ̀mí kọ orin lé ìlù lórí fúnra ara wọn. So ìdí yìí ló fi jẹ́ pé a bí mi sí inú music ni entertainment gangan. I was brought up in entertainment industry. Tàbí kí n sọ pé entertainment
entertainment family. àwọn bàbá wa máa ń kó wa lọ sóde ìlú gbà yẹn a máa ń lùlù. ṣé wàá rí àwa fúnra wa náà tún máa ń nígbà míì àwa fúnra wa náà tún máa ń ṣe àdáyanrí títí wa lọ́tọ̀ tá a máa kóra wa jọ lọ́mọ kékeré àkóra wa jọ àwọn kan á máa lùlù àwa kan á máa kọrin. so orin táwọn ń kọ nígbà yẹn ó fẹ́ dàbí rárá tá a bá pàdé ẹni tí olówó lọ gẹ́gẹ́ bí ọmọdé a ní bí mo jí wọ́n tọwọ́ bọ̀wọ́ ọ̀rẹ́ mi bí mo jí wọ́n tọwọ́ bọ̀wọ́ bọ́mọ alápatà pẹ́ẹ́rán wá tọwọ́ bẹ̀jẹ̀ bí mo jí wọ́n tọwọ́ bọ̀wọ́ bí mo jí ó pọ̀ lọ lóríṣiríṣi dẹ́ ewu iná tó wà. ẹ ń gà pé kó tọ́ bowó ọwọ́ ẹ̀ so àwọn orin yẹn lẹ fi bẹ̀rẹ̀ ní kékeré. bẹ́ẹ̀ni so ìgbà tó tán wá yá mo ń lọ sílé kéwú ìgbà tí mo délé kéwú ilé kéwú yẹn ni mo tún ti wá ní ẹ̀kọ́ orin yẹn dáadáa gan torí pé ta bá ṣe Molid Nebi ọdún káyókáyó ni ọdún Lailatul Qadri ni a máa ń kọrin nílé kéwú wa ta bá ń ṣe àwọn ọdún yẹn then àwọn oríṣiríṣi àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ mùsùlùmí náà máa ń invite àwa ilé kéwú tiwa náà sí àwọn ìdíje àwọn orin lọ́pọ̀lọpọ̀ ìgbà ìdíje Quran ìdíje orin so tó dẹ̀ jẹ́ pé èmi àti ọmọbìnrin kan lájọ́ máa ń lead orin nílé kéwú wa gbà ẹ̀ pé ọmọbìnrin yẹn ní Alhaja Ganiyat ní ìsìn but nígbà náà Ganiya. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹ̀ tí lè bá máa sọ rẹ́kọ̀dù wọn àkọ́kọ́ Èrè Àsàlátù ló produce ẹ̀ bí tọ́n bá máa sọ ìgbà tó máa ṣe rẹ́kọ̀dù kan Èrè Àsàlátù ni wọ́n ní lámọ̀ tí Èrè Àsàlátù ń kọ́ wọ́n ní kán tó di producer pé studio lẹ máa ń wà pé iṣẹ́ orin gangan ni ẹ máa ń ṣe fáwọn èèyàn báwo láàrin yẹn ṣe jẹ́. ẹ ṣe púpọ̀ olóòtú ṣe mọ̀ pé téèyàn bá ń lọ síbì kan ibi tí èèyàn ò lọ lèèyàn kọ́kọ́ máa dé kó tó débi tí ó ń lọ gangan gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ẹ̀bùn orin ti wà lára láti kékeré ṣùgbọ́n nígbà tó tó àkókò kan gbà tí mo parí secondary school ní Ìsẹ́yìn gbà yẹn mo lọ sékòó láti gbìyànjú pé kémi náà sáti rí nǹkan kan máa mọ́wọ́ sẹ́nu kò ṣe pé mo ti dàgbà jù náà ṣùgbọ́n mo ṣáà wò pé àwọn òbí mi gbìyànjú ṣùgbọ́n báwo lèmi náà ṣe lè ṣe tèmi náà tí ìgbìyànjú tèmi náà tó tún fi lè tayọ títí wọn lójú ẹ̀mí wọn wọ́n fi lè jẹun ti tèmi náà mo lọ ṣe iṣẹ́ bread lẹ́kọ̀ọ́ gbà yẹn bakery. Èrè Àsàlátù ṣiṣẹ́ ní bakery. mo ṣe bakery dáadáa but láti iléeṣẹ́ bread yẹn náà ni mo ti máa ń wo àwòkọ́ṣe àwọn composition orin kọ̀ọ̀kan tí mo máa ń compose mo ní oríṣiríṣi ìwé higher education tí máa ń fi ń ṣe composition orin láyé tí ì jẹ́ pé mo lẹ́nì kankan tí mo fẹ́ fún mo máa ń compose ẹ̀ ọdún kan mo compose orin kan wípé Allahumma ya Rabbana ìjìfìrí lànà arahamuna ya Rabbi ìjàlá yálà lógún ibi Nàìjíríà ń rè yìí kò tilẹ̀ yé wa rárá olórí ń parọ́ ọmọ ẹ̀yìn ń pa òṣòlódodo ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí gbòde kan jìbìtì ti bà ayé jẹ́ orin yẹn lọ bẹ́ẹ̀. ẹ ti compose yẹn ti pẹ́. ti pẹ́ gan. tí máa dìgbò wọ́n bẹ́ẹ̀ it was around 97. lẹ compose orin yẹn. bẹ́ẹ̀ sá nígbà tó tún yá mo padà gba bakery fúnra mi. tí mo dáná iṣẹ́ búrẹ́dì gangan. Èrè Àsàlátù. bẹ́ẹ̀ ni sá mo ṣì ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀. ọdún wo nìyẹn. ní Ọlásẹ̀yìndé it was 95 96. èèyàn kan à ń pe bọ̀dá yẹn ní Olúgbadé àwọn shift kúrò ní Mushin yẹn wọ́n lọ sí Ọ̀pádọlá ní Ajégúnlẹ̀ Ọ̀pádọlá street ní Ajégúnlẹ̀ so àwọn lọ gba bakery síbẹ̀ wọ́n mú mi dání lọ èmi ń ṣe apprentice nígbà yẹn mo dẹ̀ tún bake mo ti mọ̀ nípa láti bake iṣẹ́ láti lọṣẹ́ láti géṣẹ́ mo ti mọ̀ everything. iṣẹ́ wo búrẹ́dì iṣẹ́ lè máa ń pè é. iṣẹ́ ni. ẹ po iṣẹ́. à ń po iṣẹ́ à ń géṣẹ́ à ń lọṣẹ́ à ń jáṣẹ́. so ẹ tún máa ń já. máa ń jáṣẹ́. so àwọn ni wọ́n wá mú mi lọ sí Ajégúnlẹ̀ pé kí n wá máa ṣe secretary àwọn dẹ̀ kí n tún jẹ́ chief baker fáwọn níbẹ̀. chief baker. bẹ́ẹ̀ ni so ibẹ̀ lèmi náà ti ta lé ṣéǹjì wẹ́rẹ́wẹ́rẹ́ jọ tí mo fi lọ sí tí mo fi padà sí Mushin again ní ìyá ẹgbẹ́ street ní Mushin tí mo dẹ̀ bẹ̀rẹ̀ ṣe búrẹ́dì bẹ́ẹ̀ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kékeré kan ló ṣẹlẹ̀
tí ó fẹ́ mú dénú wá nígbà yẹn. Èwo ló ń jẹ́ dénú? Àwọn ìgbésẹ̀ ní Lárúbáwá ń pè ní dénú. So ìṣẹ̀lẹ̀ yẹn ẹ mọ̀ àwọn ní ọjọ́ Sunday a kì í dáná. Àwọn oògùn kan tí a máa ń lò kéèyàn ṣáà fi lè relax kéèyàn fi lè sùn díẹ̀ mo lò mo sùn. Nígbà tó tún di ìrọ̀lẹ́ ọjọ́ kejì, ìrọ̀lẹ́ ọjọ́ Sunday tá a máa ń ṣe iṣẹ́ mọ́júmọ́ Monday, ìyẹn ọjà táwọn èèyàn máa gbà ní àárọ̀ Monday, ibi tí mo ajẹ̀ báyìí tí mo gbé dání báyìí tí mo jókòó sí ibẹ̀ ni mo sùn lọ sí iṣẹ́ ṣe jóná. Búrẹ́dì jóná mọ́fùn. Ó jóná. Èmi tẹ́ ti sún lọ. Ìgbésí yẹn ṣáà wá díẹ̀ díẹ̀ torí pé ẹ mọ̀ kíní kan ló ṣáà máa gbéyàn débi tí èèyàn ń lọ téèyàn bá tí ì débẹ̀. Ṣé gbèsè ló wá lé kò níṣẹ́ búrẹ́dì? Gbèsè díẹ̀. Ṣé wàá rí àwọn colleague mi tá a jọ wà nílé kéwú, àwọn ti wà ní ìpàtẹ́ṣègùn. A máa ń ṣe ìpàtẹ́ṣègùn, àwọn ń ṣe ìpàtẹ́ṣègùn nígbà yẹn. Àwọn náà wá bá mi ní iléeṣẹ́ búrẹ́dì pé eléyìí tó fi ń ṣe pé gbèsè ọjọ́ òòlù tó fẹ́ san gbèsè eléyìí tán. Wọ́n fún mi ní owó díẹ̀ pé kí n fi san gbèsè onífúláwà díẹ̀. Mo wá fi bakery yẹn sílẹ̀ fún, mo fi section títí tèmi sílẹ̀ fún ẹ̀gbọ́n mi kan nígbà yẹn, wọ́n ní kí n máa ọ̀rẹ́ kí n máa kẹ̀ fáwọn máa finish gbogbo gbèsè tó kù yẹn fáwọn máa san. Èmi wá tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi lọ sí ìpàtẹ́ṣègùn. So lẹ́yìn tẹ́ kúrò ní búrẹ́dì ẹ̀dọ́ ní ìpàtẹ́ṣègùn. Ṣùgbọ́n ìpàtẹ́ṣègùn yẹn mo wá observe pé òun gangan ló ní mi mọ̀ bí mo ṣe fẹ́ sọ ìbọn ẹ̀ bí ló liberate mi sí music. The reason tí mo fi sọ bẹ́ẹ̀ yẹn ni pé ṣé ẹ mọ̀ pé ní ìpàtẹ́ṣègùn a máa ń ṣe jingle lórí rédíò. Látara jingle ṣíṣe tí mò ń gbọ́ pé kìnìkan ẹ wá wo Dr. Bama, ẹ wá wo Dr. Bama, Dr. lọ́rùn wa ó ń bá wa wà tọ́ sí òun wà hypertension pẹ̀lú ẹ̀jẹ̀ ríru àti ìtọ̀ ṣúgà, ẹ wá wo Dr. lọ́rùn wa o. Ẹ wá mo lè ṣe kinní yìí náà ó dẹ̀ adi wípé tẹ́lẹ̀ bá wà wípé wọ́n bá mi ṣe jingle, wọ́n bá mi ṣe jingle yìí, wọ́n bá mi ṣe jingle yìí, wọ́n bá mi ṣe jingle yìí. Kó tó di pé mi gangan fúnra mi mo wá dá dúró níbi ìpàtẹ yẹn fúnra mi tí mo dá stand ni. Kí ni stand yìí? Kí lorúkọ tẹ́yìn lò? Mo fi Sọ́lọ́run Trado Medical Center. Ilẹ̀ Igbo mo jẹ́ Dr. Kabo. Dr. Kabo Traditional Healing Center. Kabo Traditional Healing Center. Kabir Alayande Bukola. Ẹ wá ṣọ́ọ̀tì náà sí Kabo Traditional Healing Center. Ọdún tá a kọ́kọ́ dé Abẹ́òkúta, mo meet ọkùnrin kan lọ́dún kan, was in 2000, year 2000 sí 2001. À ń pè máa yẹn ní Alhaj Musifiu Ajani Atunrashe. Mo máa ń gbọ́ tó máa ń play cassette ní orí ọ̀dọ̀ wọn ní Tòkú ńgbà yẹn, Tòkú ní ọ́fíìsì wọn wà. So a máa ń lọ ra cassette lọ́dọ̀ wọn. So kò dẹ̀ àwọn jingle tá ń ṣe tá kàn fi àwọn walking talkie yẹn nìkan tá fi ṣe òun là láǹfààní àti play. Wọ́n dábàá pé ṣé lè bá mi rìkọ́ọ̀dù jingle, wọ́n làwọn lè rìkọ́ọ̀dù ẹ̀. Wọ́n sá da ọgbọ́n lọ́jọ́ yẹn tá a fi jọ ṣe orin papọ̀ àti èmi àti Aminat Kelani. A sá jọ ṣe orin ní ọ́fíìsì wọn lọ́jọ́ yẹn, mo dẹ̀ tún ṣe jingle yẹn bí ìmọ̀ bọ́n ṣe dọ́gbọ́n yẹn. Wọ́n sá to àwọn dẹ́ẹ̀kì ẹjọ́, wọ́n sá ṣe kìnìún yẹn. Later ni wọ́n pè mí pé ó yẹ kẹ́ máa ṣe composition orin náà. Mo ní mo máa ń ṣe, ó pọ̀ gidigidi gan tí mo nílẹ̀ ní ọ̀rẹ́ ni fún. Wọ́n wá ní àwọn fẹ́ gbé olórin kan jáde, ṣé mo lè bá wọn kọ orin fún? Mo ní why not, mo lè kọ orin fún náà. Ó bá jẹ́ Jẹ̀lílì Àdìsá. Àjà fọ́mà. Bẹ́ẹ̀ sà. So Jẹ̀lílì Àdìsá yẹn a ṣá ṣe composition yẹn lọ́dún yẹn, eléyìí tí Jẹ̀lílì Àdìsá náà mú wá àfikún àfitọ̀rọ̀ mi náà kún agbá gbogbo ẹ̀ papọ̀ arrange ẹ̀. Ìgbà tá a lọ rìkọ́ọ̀dù iṣẹ́ yẹn lẹ́kọ̀ọ́ ni mo ti pàdé ẹ̀gbọ́n mi kan, à ń pè wọn ní Orígádé. Orígádé Rasaki
tí Saheed Òṣùpá máa ń kí Muri Thunder orígádé tó ń jẹ́ Rasaki bàbá tí mo rí yá London ló ń gbé báyìí sìn. Àwọn wọ́n jẹ́ ìkan lára backup singer Alhaji Sikiru Ayinde Barrister of blessed memory kó lọ àkóbá àforíjì wọn. Wọ́n dẹ̀ tún jẹ́ producer. Wọ́n á Bùkọ́lá kí ló wá ṣe ní mo gbé olórin wá ní so òun produce ni mo ní òun produce mi ò dẹ̀ tí ì mọ̀ nǹkan kan nípa iṣẹ́ producer nígbà yẹn but I am just a songwriter. So wọ́n sáà ní okay no problem wọ́n sábà wá mójútó iṣẹ́ yẹn alájọ ṣe wọ́n lo time díẹ̀ pẹ̀lú wa táwọn fi lọ́n tí wọn mo gba nọ́mbà wọn. Wọ́n bá ti wá ní àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tó bá rí i pé composition ẹni tí àwọn fẹ́ handle yẹn kò dáa tó wọ́n máa pè mí Bùkọ́láyá bá mi ṣiṣẹ́ lórí nǹkan báyìí máa dẹ́ compose ẹ̀ máa ṣe fún wọn. Èmi ṣáàdá handle iṣẹ́ Jẹ̀lẹ́lì Àdìsá lọ́dún yẹn àgbẹ̀ title iṣẹ́ yẹn ní warning ìkìlọ̀. Jẹ̀lẹ́lì Àdìsá náà sọ. Ìtàló ló sọ f'Adárádé ní wípé èèyàn kan wà o producer ni o tá a bá ti fẹ́ ṣe iṣẹ́ wa ẹ jẹ́ ká pè o ó wá jẹ́ yìí. ó wá jẹ́ ìní. Ìtàló ló jẹ́ ká múra pẹ̀lú Adárádé nú. God so good Ìtàló ilé títà ló ń gbé náà tún jìnnà sí ọ́fíìsì tiwa náà àjọṣe journey. Adárádé nú. But Jẹ̀lẹ́lì Àdìsá lẹ kọ́ produce fún nígbà tẹ́ dé ṣe ẹrú lábẹ́òkúta bí fún nígbà tẹ́ ti ń ṣiṣẹ́. Òun ni first orin tí mo kọ́kọ́ máa produce láyé mi wípé mo kọ́kọ́ fẹ́ dá produce iṣẹ́ kankan. Jafoma rẹ̀ followed by Alhaj Jamiu Adárádé nú. Journey la ṣe pẹ̀lú Adárádé lọ́dún yẹn náà. Ó wá jẹ́ pé Journey yẹn iléeṣẹ́ Joat record ló ní Journey. Bí mo ṣe wọ lé sí iléeṣẹ́ Joat record yẹn as producer. Iléeṣẹ́ Joat record láti gbé Musiliu Haruna Ìṣọ̀lá Sóyòyò. Ṣé iná pẹ̀lú tó produce sórí? Mo pẹ̀lú ọ̀ bàbá ò mọ̀. Alhaji Musiliu ò mọ̀ pé mo wà ń bẹ̀. Náà tó produce ẹ̀. Wàhálà ẹ̀wọ̀n ò mọ̀ pé mo wà ní studio àjọṣe. Iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yé. Iṣẹ́ Olúwa ju tàfà lọ wọn mọ̀. Ṣé DC? Wàhálà ẹ̀wọ̀n ò mọ̀. Wàhálà àti bàbá Ṣẹ́gun Oríṣè àti orígádé Rasaki àjọ wà ní Èkó remix lọ́dún. Iṣẹ́ Alhaji Salawa bẹ̀ ní Equal Right náà bẹ́ẹ̀ni. Ijó Fuji Adéwálé Àyùbá iléeṣẹ́ Joat record náà ló ṣe. Oníjó Fuji láàrin ìyẹn lè bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹ́ máa rá. Alhaji Abdulwaheed Ariyo of blessed memory. Wẹ́rẹ́wẹ́rẹ́ rẹ̀ dáńgòkè Ọlọ́run ọba wa gbé mi ga. So àwọn náà ṣe fún iléeṣẹ́ Joat record àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Then Alhaji Dr. Shefi Alao Adékúnlé bàbá dáadáa olórí dáadáa aṣíwájú dáadáa àwọn náà ṣe feedback fún wa. Feedback níléeṣẹ́ Joat record. Gbogbo ìbáyìí producer nìyí. Producer nìyí. Ṣé wọ́n ń sanwó fún yín ni kí ló wá gbé yín dèdí orin? Wọ́n máa ń sanwó fún mi ṣe rí orin Islam ti wà tipẹ́ wọ́n ti ń kọ́ ṣùgbọ́n ẹ mọ̀ pé mo sọ fún yín pé mo compose pattern kan. Bẹ́ẹ̀ni. Allahumma ya Rabbana igifiri lana arahamuna ya Rabbi jalla ibi Nàìjíríà ń rè yìí kò tilẹ̀ yé wa rárá olórí ń parọ́ ọmọ ẹ̀yìn ń pa kò sólódodo mọ́. Ṣé mo pé pattern yẹn ó yàtọ̀ sí pattern tí gbogbo olórin mùsùlùmí ń kọ. Bẹ́ẹ̀ni. Mo ń try láti máa fi pattern yẹn train àwọn olórin mùsùlùmí kọ̀ọ̀kan tó jẹ́ àwọn upcoming tí mo máa ń produce but wọn get ẹ̀. Kó lè change sí bọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀. Ká lè tún divert ẹ̀ díẹ̀ ó tún lè yàtọ̀ létí gẹ́gẹ́ bí producer but wọn get ẹ̀. Even lélẹ́yìí tí mo kọ wọ́n máa fa sálátù rán Allahumma salli ala sayyidina Muhammad. Ìyẹn náà mo ti fi blend àwọn olórin bíi mélòó kan tó jẹ́ olórin mùsùlùmí but wọn ò get ẹ̀. Mo ṣáà rò pé yẹ́kìmí náà ṣe wò ká tiẹ̀ fi ṣe launching mo bá ṣiṣẹ́ yẹn ní 2008 no I recorded ní ending of 2006. They record ẹ̀. La record. So torí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin tẹ̀yìn fẹ́ kó lo style yẹn ò gẹ̀ẹ́tì ẹ̀. Ọ̀ gẹ̀ẹ́tì ẹ̀. Lẹ́ṣẹ̀ wò pé èmi tí mo ní nǹkan fúnra mi gan. Yẹ́kìmí náà kọ́ wò. Bọ̀ ṣé gbogbo producer ló lè kọrin?
gbogbo producer kọ́ ló lè kọrin o then gbogbo àwọn tá à ń pè ní producer kọ́ ni producer. Yeah. Àwọn kan wà songwriter lásán ni wọ́n, they are not a producer. A good producer is supposed to know about strings, beat, sound, tone, progression, and lyrics. Ṣẹ́rí lyrics mo fẹ́ lè sọ pé òun ló kéré jù nínú iṣẹ́ orin o. Ìyẹn ni tó ń sọ yẹn. Ọ̀rọ̀ tá à ń sọ yẹn ká fi igi wé ọ̀pẹ, ká fọ̀pẹ wégi, ká fẹja wómi, ká fomi wẹ́ja, ká fi iná wé ó kéré gan. lókè, ká fi kíní kan ó kéré gan nínú ọ̀tọ̀ tó ń pè ní music. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tó bá ti lè sọ̀rọ̀ wípé àwa málábàpá lápá nígbà tó wá alápá wá tàpátàpá wá mú kíní kan tàpáńpá á ti believe pé producer lòun. No, it is not. Music kó nǹkan tó pọ̀ sínú gan. Ok, o lè compose lóòótọ́, o lè fọ̀rọ̀ wérọ̀, o lè kọ rhymes, o lè ṣe everything. Composition tí wọ́n gangan fúnra ẹ̀ ń ṣe kò sí lórí progression. Composition tó ń ṣe gangan fúnra ìwọ gan òun kọ́ ó ti ń off timing, ó ti ń off beat ìwọ tó compose fúnra ẹ̀. Off beat ni composition tó ń ṣe kalẹ̀. Tó bá ṣe gbé fún olórin ṣe máa wọ pé kọkúkọ ni aláyé ikọ̀ wa o, ẹ jẹ́ ká yọ ha tó wà lẹ́yìn ẹ̀ yìí kó bẹ́ẹ̀ kó kú fẹ̀ kó parí sórí i, kó má lọ jẹ́ i a yẹn ó máa dà lóru. So nǹkan tó iṣẹ́ orin òṣìṣẹ́ tó rọ̀. Iṣẹ́ orin òṣìṣẹ́ tó rọ̀. Ẹlòmíì wà tó yẹ pé tó bá play keyboard fún sórí G lòun ti máa kọrin. Ṣé you understand? Wọ́n máa ṣe lè máa fẹ́nu play fún mi. Wọ́n máa fa sálátù ránṣẹ́. Ẹ̀yin gbogbo fúnra yín ti tẹ̀lé mi. Ṣé you understand? Ẹ̀yin fúnra yín fẹ́nu play strings àbí keyboard àbí guitar. Ẹ̀yin play sórí G olórin fúnra ẹ̀ tó fẹ́ kọrin ó wọlé lórí látòrí tàbí producer gangan tó fẹ́ kọ́ olórin lórin tó mú wá. So iṣẹ́ ńlá ni iṣẹ́ producer. Iṣẹ́ ńlá ni iṣẹ́. Ṣé rí àwọn èèyàn míì tún wà tó jẹ́ pé tẹ bá sọ pé jẹ́ kí n gbọ́ orin tó mú wá. Ìrántí ọjọ́ yìí di èèyàn olóhun tó yẹ ká fi ṣe ọpẹ́ ló yẹ kó pọ̀ kó tó kọ́ tán. Ẹ ti mú nǹkan míì ṣe ó dákẹ́ kò kọ́ mọ́. Ìjọba àbínú tó lọ́nà ọba lẹ́ẹ̀kan ọ̀bọ tó kọ́ ni dákúnjẹ́ ń gbórin yẹn. Ìrántí ọjọ́ yìí di èèyàn olóhun tó yẹ ká fi ṣe. Kò yẹ kó lè raise voice ẹ̀ ó ti dàyàn lọ́pọlọ rú ó yẹ kó padà sórí kí tó fi kọ́ lẹ́ẹ̀kọ́ yẹn náà ló yẹ kó ti kọ́. Ẹ̀yin dẹ̀ fẹ́ gbọ́ṣẹ́ wò ni. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Gbogbo àwọn olórin tẹ́ fẹ́ kó kọ láyìn yẹn wọn gẹẹtì ẹ. Ọ̀gẹ́tì ẹ̀. Ṣóun ló wá fa first record yín. Bí mo ṣe wá ṣe fúnra mi a ṣe nígbà yẹn láti abẹ́lé àmú káàkiri nígbà tó yá máa kàn bẹ àjọ máa ń ṣiṣẹ́ papọ̀ ní stúdíò ni onílù ni wọ́n á pọ́n ní Akeem Ajala eléégún Akeem eléégún láyé mọ̀ wọ́n sí jù Eléégún Akeem. eléégún Akeem wọ́n á ní kí n mú iṣẹ́ tẹ ẹlẹ́ṣẹ̀ yẹn ẹjẹ́ àgbọ̀ wo àbá gbọ́ iṣẹ́ yìí dùn ta ló máa ta mo fẹ́ mú fún duat record but ọwọ́ wọn kún nígbà yẹn iṣẹ́ pọ̀ lọ́wọ́ wọn mo tẹ̀ ti mú fún ọgbọ́n tó ń gbọ́ dáadáa wọ́n ní kí n ní sùúrù but 2006 láti record ẹ̀ 2007 ìyẹn náà lọ 6 lọ 7 lọ nígbà tó di 2008 ní May ní eléégún ní ẹjẹ́ amúṣẹ́ fún Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ mo ní Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ ok no problem ṣé ẹ mọ̀ wọn olóhùn mọ̀ wọn
ó bá bá Abíọ́dún Ọ̀rọ́pọ̀ sọ̀rọ̀ wọ́n bá ní ká wá pàdé àwọn ní Paramount FM lọ́dún náà a lọ pàdé wọn ní ọjọ́ Thursday wọ́n ń ṣe program ní Paramount FM Olúwa láàrin rẹ̀ kó bá mi fi orí jí Ọ̀rọ́pọ̀ gbogbo nǹkan tó fi sílẹ̀ pátápátá kó má bàjẹ́ àwọn ọmọ ẹ̀ kó má yàn kú kí wọ́n ṣoríire gbogbo ọlá tí Ọ̀rọ́pọ̀ ò lè dúró jẹ Olúwa kó jẹ́ káwọn ọmọ ẹ̀ kó jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ Olúwa kó má gbẹ̀mí ìyàwó ẹ̀ náà lójijì kó má fàárẹ̀ ṣe. Wọ́n gba aṣẹ́ yẹn lọ́wọ́ wa lọ́dún yẹn wọ́n béèrè lọ́wọ́ mi pé èló ni mo fẹ́ tà mo ní mi ò tà ẹ bá mi polówó ẹ̀ káyé mọ èmi náà ni mo fẹ́ wọ́n nínú àwọn òfin ṣe nǹkan tàwọn bẹ́ẹ̀ èló ló kọ́kọ́ fi parí ẹ̀ náà mo lówó tí mo fi parí ẹ̀ 150,000 wọ́n ní okay no problem ṣé mo ní báńkì mo ní báńkì Intercontinental Bank ni mo ń lò nígbà yẹn Now Access Bank mo fún ọlákà nọ́mbà mi bá mi ní kán lọ san 150,000 síbẹ̀ èló ló máa ta mo ní mi ò ta ní òkè no problem ebi mi ti gba account number ẹ̀ máa fún ẹ ní owó tó fi ṣe owó tí pé o ti gba owó tó fi ṣe owó ọ̀yà tiẹ̀ máa fún ẹ wàhálà àwọn dẹ̀ fún mi ní owó tó jọjú lọ́dún náà tí mi ò lè sọ lórí afẹ́fẹ́ so wọ́n gbéṣẹ́ yẹn jáde aya fídíò Ọlọ́run ní kí àṣẹ́gun lọ́dún náà àwa fẹ́ ṣe torí owó tọ́rọ̀ pọ̀ fún mi àtowó tí mo fi ṣiṣẹ́ tán fún mi launching la fi organize launching náà àpá 30,000 bẹ́ẹ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà tá a bá àṣepa nǹkan kan yẹn bẹ́ẹ̀ náà níṣẹ́ yẹn bá fi lọ bẹ́ẹ̀ tí ò fi mú nǹkan kan wá náà ni ọ̀tá wa lose ṣùgbọ́n àpawọ́ níbi launching àwa ní ká ṣe é ní oko àròjẹ ṣùgbọ́n Olúwa sọ di oko àròtà mọ́ wa lọ́wọ́. rẹ́kọ̀dù yẹn ni. wọ́n máa fa sálátù ránṣẹ́ o wọ́n máa fa sálátù ránṣẹ́ nígbà tán jẹ́ máa gbé tán jẹ́ máa gbé tán jẹ́ máa gbé Mẹ́dínà. wọ́n máa fa sálátù ránṣẹ́. but lásìkò yẹn tí rẹ́kọ̀dù yẹn jáde mo rántí pọ̀lọpọ̀ fi di àwọn èèyàn gan pé Ayéfẹ́lẹ́ ló àwọn èèyàn rò pé Ayéfẹ́lẹ́ ló tún ṣe náà. rọ wọn fi di àwọn èèyàn nǹkan tó ń sọ ni wípé ọmọ Ayéfẹ́lẹ́ ni Ayéfẹ́lẹ́ ti fún un níyọ̀ǹda wípé kó lọ ṣe rẹ́kọ̀dù yẹn síta ọmọ Ayéfẹ́lẹ́. torí ohun yẹn jó ohun Ayéfẹ́lẹ́ gan-an àwọn èèyàn bá tẹ́wọ́ gbà. Ìrìn àsàlátù làkọ́kọ́ èwo wà ní kejì. ẹlẹ́ẹ̀kejì ni ọmọ Mẹ̀dínà. ìyẹn ni mo ṣe nígbà tí mo dé láti hajj. ẹ mọ̀ pé ẹ máa fa àsàlátù ránṣẹ́ ni Ọlọ́run wá ṣe ń rọrùn. a lọ sí Mẹ́kà. Allahu Akbar kí lẹ kọ́ ní ọmọ Mẹ̀dínà yẹn. ọmọ Mẹ̀dínà ni pé Ọlọ́run tó ṣe mí lálàájì o ó má ṣe mí lálàájì eyín lárí a ò rí bí gbàdúrà o má má jẹ́ ń fàdé Mẹ́kà mi tọrọ jẹ ṣebí nígbà kan máa ní mo máa ń fa sàlátù ránṣẹ́ o sì mú wọn mọ́ mi o ṣùgbọ́n nísìnyí èmi ti dé Mẹ́dínà mo ti lọ́gbọ́n ní Kábà rí ànábì mi o àti wádìí jọ́lẹ̀ pọ̀ èmi pẹ̀lú mú wọn mọ̀ gẹ́gẹ́ bí àná Síríà ti láṣáká mi o. ẹ tó jù ọ lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn ọmọ Mẹ̀dínà ní mí. èwo ni kẹta. ẹlẹ́kẹta ni ọjọ́ ńlá tí mo ti sọ̀rọ̀ nípa ọjọ́ Jímọ̀. Sàádàtú lànà àlìyáwó Sàádàtú lànà àlìyáwó yawmul jumu'ati yawmul rahmah lílé mùsùlùmí náà àlìyáwó. òní ni Jímọ̀ òní ni Jímọ̀ òní gbogbo mùmínì àti mùmínà tí wọ́n bá ti pè ó alọ́kírun òní ni Jímọ̀. inú ẹ̀ náà ni mo ti kọrin kan tí mo ní alhamdulillahi yo amúdálélàí alhamdulillahi ṣukuralélàí làyín sakaritun làásìdánudún wọ̀láyín kamaritun iná àzábìlà àṣẹlẹ̀. ọpẹ́ èmi dúpẹ́ fọ́lọ́run èmi dúpẹ́ ọba tó fún mi lọ́jọ́ òní rí àbí bí ò bá fún mi rí kí ni wo dáa náà o. tàbí ta ló fẹ́ pọ̀ lọ́rùn mi lẹ́jọ́. ẹ ṣáà ti ṣe tó rẹ́kọ̀dù mélòó báyìí. mo ti ṣe eléyìí tí mo ṣe last nsìn pẹ̀lú Alhaji Dr. Sefi Alao ní nọ́mbà 17. orin yẹn mo tiẹ̀ fẹ́ béèrè orin yẹn náà
ilé ayé yìí ilé ayé ìṣẹ̀lẹ̀ eré orúkọ ayé gòjò bí eré tó bá ti fẹ́ ga ọ̀rẹ́ má ṣe eré. ìgbà yẹn ò tí ì jáde rárá. kò tí jáde. iṣẹ́ ń bọ̀ lórí ẹ̀. ó ń bọ̀ lọ́nà dédédé. Stage performance ń kọ́ Yes, sir. àti studio kí ni ìyàtọ̀ tẹ́ rí nínú méjèèjì? ìyàtọ̀ tó wà nínú stage performance àti studio work ìyàtọ̀ tó jìnnà gbọ́ọ̀rọ̀ bí ọwọ́ aṣọ ni o. olórin tó bá ní òun lè kọrin ní studio tí ò bá tí ì lè kọrin lórí stage ó kú púpọ̀ káàtó kò tí ì kó pé o. ṣé gbogbo olórin náà ló gbọ́dọ̀ lè kọrin lórí stage? tó bá ti pattern tó ń kọ bá ti jẹ mọ́ pé kó kọrin lórí stage. ṣé ẹ mọ̀ yìí pé àwọn olórin kan wà tó jẹ́ wípé pattern wọn kò jẹ mọ́ kán kọ lórí stage. àwọn kan wà kò wá sí bó ṣe fẹ́ jẹ́ náà bí kò sì jẹ mọ́ kán kọ lórí stage yẹn náà kò sí bó ṣe fẹ́ ṣe bó ṣe church wọ́n á pè é sí bó ṣe mọ́ṣáláṣí wọ́n á pè é sí pé tiẹ̀ wá dá wákà fún wa. tí kò bá ti lè ṣe ẹ̀rọ ti wà. èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ gan. èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ gan. so ẹni tí ò bá kọrin lórí stage rí gẹ́gẹ́ bí èmi mi ò kọrin lórí stage rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yàtọ̀ sórin ilé kéwú o orílẹ̀ kéwú yẹn dẹ̀ lélẹ́yìí bí kí wọ́n máa fatabu kọ ni o. stage gangan tó fẹ́ kí àwọn èèyàn tèrò pọ̀ lẹ́yìn ẹ̀. èrò pọ̀ ó fẹ́ kí ẹni gíga kí ló fẹ́ sọ fún ó fẹ́ kí èèyàn tó kúrú kí ló fẹ́ sọ fún ó fẹ́ kẹni tó pupa kí ló fẹ́ sọ fún ọmọ ẹ̀gbámọ níṣàbí agbóògbò àkàlà ọmọ ẹni jogún ọlá ọmọ kìnnìkan ibo tún ní lẹ́gbàá ìgbórè àṣà ọmọ àjòjì máa kó ọmọ àjòjì márùn ibo tún ní lẹ́gbàá ẹ̀gbá aláké ọmọ akémàjò ọmọ akékiní ọmọ àjògbẹrú màjògbẹkọ ibo tún ní lẹ́gbàá ọmọ olówó òdúró ọmọ àjòjì báwo ló ṣe fẹ́ mọ̀ ọ́ èèyàn gbọ́dọ̀ try ọmọ Ifẹ̀ òòyè mọ́rẹ̀míà èrò káre ilé Ifẹ̀ ilé Ifẹ̀ òòyè èrò káre ilé Ifẹ̀ o gbọ́dọ̀ ibo tún ni ọmọ Èkìtì ni kí ni a ti ṣe èyí sí o Èkìtì kété Èkìtì jákèjádò Èkìtì kété àti rí ní kàímú o Èkìtì kété o gbọ́dọ̀ mọ gbogbo ẹ lóríṣiríṣi. stage le ju studio lọ. ó lé burúkú ni bàbá ó kúrò ní díẹ̀. kódà ẹni tó ti mọ̀ ọ́ ṣe gangan pàápàá nígbà míì ó máa ń gbé wọn yílẹ̀. ìyẹn stage torí pé sometimes tínú ò bá dùn téèyàn ò dẹ̀ rí nǹkan control ara ẹ̀ láti fi múnú ara ẹ̀ dùn tó fi jáde kúrò nílé tó lọ stage tó fẹ́ lọ kọrin ó lè máa perform dáadáa táwọn èèyàn máa wò pé àṣẹ lágbájá náà dẹ̀ lélẹ̀ ìṣá kí ló ń ṣe. now mo tún rí bẹ́ẹ̀ máa ń drop single lóríṣiríṣi ẹ ṣe kan àdúrà ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin náà lẹ tún ti bá ṣiṣẹ́ pọ̀ ìkan tí ẹ wà tẹ ṣe ń gbà kan tá Pàṣọ láìkí orin yẹn gan kò síbi tí Wàsíù Àlàbí Pàṣọ náà ti lè rí yín á ní kẹ́ fún un lórin yẹn ẹ fún wa Pàṣọ náà wò wá báyìí. tàbá tí kì í yìnyínní tán yìnyínní tó jẹ́ káyé mọ̀ bá ṣe tó ká sì tún má gbàgbé ganigani náà àwọn ganigani tán fẹ́ káyé mọ̀ bá ṣe mọ̀. Mr. Ere mo káwọn olólùfẹ́ wa pátá pàtàkì àwọn tí wọ́n máa ń hàwọ̀ orin wa sórí bí èmi báwọn ọmọ mọ́ríkà ṣe àfáàkì òsàtà sórí báwọn ọmọ iléèwé ṣe àṣetà kápítà kan á sórí wọn kì í fetí eré gbọ́ tó ráwa náà ò fẹ́nu eré kọ́ yìnyín ní kẹ́sẹ́ tí wọ́n máa ń gẹ̀ẹ́sì tí olùfà gan. ìgbà kan lẹ tún ti sọ ìyàwó mi tó bá tọ́ ìyàwó mi tí mo fẹ́ràn tí wọ́n ló ti mú rí mi má bẹ́ ṣọmọ tí mo rí lára rẹ̀ tí mo fi yàn láàyò mi ni aya tó ń múnú mi dùn tí kò sì táṣírí mi fáyé rí bí mo bá gbé gẹ̀gẹ̀ bí ẹyin ṣòyẹ kó tẹ́jọ́. ìgbà kan náà lẹ tún ṣe kan pé gbogbo ẹ̀yin tẹ́ ń fowó Ọlọ́run ṣe. gbogbo ẹ̀yin tẹ́ mi fowó ṣeṣẹ́ Ọlọ́run lára mi tọ̀rítọ̀lẹ́ ó máa jẹ ẹran tí ó lè gùn. kí ló ń jẹ́ tọ̀rítọ̀ Èrè Àsàlá tún gbọ́lẹ̀ ti rí tọ̀rítọ̀. Kasinati ṣúgà ẹ jẹ́ ká béèrè tọ̀rítọ̀ lọ́wọ́ Kasinati. wáyé tẹ́ nǹkan tó torí wípé ṣẹ́rí composition olórin ohun tó bá dáa tá a bá gbọ́ a máa ń mú un lò sínú orin wa nǹkan tá a bá rí pé tọ̀rítọ̀ ẹran tí ò lé ìgbà kan Kasinati máa ń ṣe program kan lórí rédíò ààrẹ ètò ti dé o tọ̀rítọ̀ ní ẹran tí ò lé egun ẹgbà tọ̀rítọ̀ yìí dùn gan-an. torí gbà tí màá gbọ́ rẹ́kọ̀dù ẹ̀mú kan rí gbogbo ẹ̀yin tẹ́ ń fowó Ọlọ́run ṣiṣẹ́ lára mi
tọ̀rítọ̀lẹ̀ ó máa jẹ ẹran tí ó lè gùnlẹ̀ ó máa jẹ. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà ọ̀pọ̀lọpọ̀ gbà ẹ̀yin àti Dr. Yinka Ayéfẹ́lẹ́ àwọn ń jẹ ọjà ẹ̀yin ń jèrè. ẹjọ́ kan ìyá ò ní ṣe pàtí lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n ní ọjà máa wà ń bẹ̀ èrè máa wà ń bẹ̀ èrè ọjà àárín yẹn àjọṣepọ̀ wo ló wà láàrin yẹn àti Dr. Joel Yinka Ayéfẹ́lẹ́? ọjà ni bàbá èrè torí pé láìsí ọjà ìbọn làbá ti rérè. ọjà la gbé kalẹ̀ tá a pa ojú owó tán tá a wá tún fa èrè yọ. èrè yẹn wá lálùbáríkà ayé wa ń pariwo èrè ń pariwo ọjà. ọpẹ́ púpọ̀ fún Dr. Yinka Ayéfẹ́lẹ́ Joel aláṣẹ àti olùdarí Fresh FM káàkiri gbogbo àgbálá ayé. wọ́n jẹ́ bàbá tó dáa, wọ́n jẹ́ aṣíwájú rere, wọ́n kó mi mọ́ra gan-an, wọ́n ṣe dáadáa pẹ̀lú mi. wọ́n ti gé mi létí lọ́rùn ìfẹ́ gbọ́n kankan wọn. Yinka Ayéfẹ́lẹ́ nọ́mbà 1 ni. ta ló gé tí? mi máa ń tó gé. àwọn kò ń ṣe pé tí mi gé bẹ́ẹ̀ ọ̀rọ̀ àbòsí mi ò fẹ́ gbọ́ kan. ẹ máa kírun ìrun òòṣà yìí o. ọba òkè tó dá wa ló pè é ní dandan. ọba òkè tó dá wa ló pè é ní dandan. ẹ máa kírun ẹ máa kírun ìrun òòṣà yìí. ìrírí pọ̀ tí a ti rí kódà pàtàkì jùlọ nígbà tí mo kọ́kọ́ wọnú orin gangan fúlì. ìrírí ńlá kan ṣẹlẹ̀ tó jẹ́ kí n mọ̀ wípé èèyàn kò lè dá nǹkan kan ṣe fúnra ẹ̀ àfi nǹkan tí Olúwa bá ṣe. ìrírí yẹn mo lè má lè sọ but àwọn tó súnmọ́ mi wọ́n mọ̀ because ìrírí tó máa ń gbomi lójú èèyàn ni. so aburú ó kéré ó tóbi Olúwa kó má fi kàn wá mọ́. irọ́ tí ó jọ mí o Ọlọ́run má jẹ́ kó pamọ́ mi. irọ́ tí ó jọ mí o Ọlọ́run má jẹ́ kó pamọ́ mi. Ọlọ́run máa ṣọ́ mi gbà mí lọ́wọ́ alábòsí o. Ọlọ́run máa ṣọ́ mi gbà mí lọ́wọ́ aláròká o. ṣọ́ mi lọ́wọ́ ìkà ọmọ Ádámọ̀ kan má fàyè wọn bà mí láyé jẹ́. ṣe rí ìgbà ìmí wà ẹlòmíì á fẹsẹ̀ kọ tó bá fẹsẹ̀ kọ ẹsẹ̀ yẹn á máa ṣẹ̀jẹ̀ á fi báńdéèjì wé àwọn èèyàn máa so àsìkò tó fi báńdéèjì wé ẹsẹ̀ tẹ́sẹ̀ yẹn ṣẹ̀jẹ̀ yẹn Olúwa kẹ́ ó gbọ̀nà bòmí ìkẹ́ bí iṣẹ́ tó ti ń lé tipẹ́ iṣẹ́ yẹn bọ́ sí wọ́n fún un lówó ra mọ́tò tuntun àti pé wọ́n á ní kílẹ̀ ti fẹ́ egbò ló wà lẹ́sẹ̀ yẹn ó ti lọ tẹ́rìn ó ti lọ dọ́gbọ́n kan ni ó ti lọ ṣe kinní kan ni. so oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ tó bani lọ́kàn jẹ́ tó kọ́kọ́ ṣèkì má dèèyàn pé ṣé màá dẹ̀ kọ́ntínú láti máa ṣe nǹkan yìí ṣá. ṣùgbọ́n alhamdulillahi rabbil alamin nígbà tí àwọn èèyàn bá ń ka ìgbà fún èèyàn pé filẹ̀ fún lọ́dún 5 wọn á tó gbàgbé ẹ̀ ọdún 5 pé ẹ filẹ̀ ẹ fọdún 5 sí 5 míì tún pé ó di 10 wọn á tó gbàgbé wọn ò gbàgbé o láti 2008 títí tó fi di 2024 táwọn àtàwọn ọlọ́dún 4 sígbà táwọn àìsí òpin 20 years tí a sọ̀rọ̀ àtúntò rainbow àti lo decade kan à ń lò kejì lọ Olúwa ò dẹ̀ ní ká kúrò lórí igbá. ọjà ànádélẹ̀ lọ́lọ́run ànádálẹ́ ní lágbára Ọlọ́run. àwọn kan wà tá a ti lọ kọrin fún nígbà kan ní alẹ́ carnival ló ń ṣe nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìjà tá a wé yìí tó bá jẹ́ pé lójúmọ́ ọmọ náà ṣe é ni àbájọ orújú ara wa wípé Láti ìwọ ló mú gò Máíkẹ́ẹ̀lì ìwọ ló má dà á àròjù ara wa wọ́n dá ìjà yẹn sílẹ̀ wọ́n jà gan tó jẹ́ pé wọ́n ṣe àwọn èèyàn léṣe ọjọ́ kejì oríṣiríṣi nǹkan la ṣe láti lè fi pampa àwọn tó nǹkan yẹn ṣẹlẹ̀ sí nǹkan tí ó kàn án lọ́wọ́ tí ó kàn án lẹ́sẹ̀ di pé à ń lọ sí hospital ẹ sábà tọ́jú ẹni yìí sábà tó wọ́n ṣe léṣe nínú àwọn boys wa náà. so ẹdun náà ṣé n tẹ́ ń sọ ni pé carnival lẹ̀ lè ṣe. àfi tí security bá wà dáadáa lóko. eré abúlé ńkọ́? eré abúlé kó àgbà gbogbo ẹ̀ la ṣe. ìkórè ìṣẹ̀lẹ̀ ńkọ́?
mo ti lọ ìkórè ìṣẹ̀lẹ̀ rí dáadáa. ẹ máa ń kọrin Christian náà. wọ́n ń kọrin Christian, máa ń kọrin ní church oríṣiríṣi, wọ́n ti pè mí lọ church náà. Jerimóyámà Jerimóyámà àwọn áńgẹ́lì fò fàyọ lọ́run, àwọn áńgẹ́lì ẹnu alájèrè àsàlátù. àwọn áńgẹ́lì wọ́n ń forí ayọ̀ yìn bàbá lọ́run ni ọlọ́run là ń rí báàsì kì í ṣe ẹnikẹ́ni. tó bá jẹ́ sí anes tó pé nǹkan kérúbù. tó bá yẹ kérúbù. ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ léyìí tí bàbá aládùúrà tọ́. gẹ̀dẹ̀ máa ṣe rò pé ó yẹ kúrò níbẹ̀ ó dúró lé Kristi àpáta ẹ̀yọ́ kérúbù ẹ̀yọ́ séráfù ẹ̀yọ́ àfipìlẹ̀ lélẹ̀ lórí òtítọ́ àfipìlẹ̀ lélẹ̀ lórí òdodo. tó bá jẹ́ àwọn rìdíìmù ló pé nǹkan. a fi ìpìlẹ̀ lélẹ̀ lórí òtítọ́. tó bá jẹ́ àwọn rìdíìmù ló pé nǹkan. rìdíìmù ni ò fi winners nǹkan. Ọlọ́run bàbá lọ́lá èmi máa ń rí iṣẹ́ ọwọ́ rẹ. Ọlọ́run bàbá jídé èmi máa ń rí iṣẹ́ ọwọ́ rẹ. Ọlọ́run 1930 ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ń ṣe ìyanu. Èmi táyé tìtìtì tọ́lọ́run ò jẹ́ mọ́ ó yẹ jó fún bàbá. Báwo lẹ ṣe ń kọrin Kristẹni táwọn Mùsùlùmí ò dẹ̀ ń kọ̀ǹpléènì pé aláàjì. Ṣe mọ̀ pé kò ń ṣe pé mò ń kọ sínú ábọ̀mù mi. Ṣùgbọ́n wọ́n bá pè mí tí Kristẹni bá fowó pè mí tí n bá lọ kọrin fún wọn, màá kọ orin tó máa múnú wọn dùn fún wọn. Wọn ò dẹ̀ kí ń complain nígbà tẹ́mi náà bá bẹ̀rẹ̀ sí ní kọ wípé wọ́n máa fa sálátù ránṣẹ́ o, wọ́n máa fa sálátù ránṣẹ́ nígbà tán jẹ́ máa gbé. Eléyìí tuntun wá fọ́nì jù ní wípé Èdùmàrè tó ṣe mí ní mùmí ní akírun alájúwèjúwe kèfèrí òdọ́lọ́hùn mọ́. Wọ́n tún máa bá mi kọ́. So ìgbà tó ń bá ń fi ìfẹ́ hàn mí tó ń bá mi kọ títí tèmi kí ló máa mú mi. tẹ́ẹ̀ní lè kọ tiwọn náà. ẹni tó kọ́kọ́ rán mi ní hajj àkọ́kọ́ is a Christian. Christopher Ọ̀túnba Christopher Alao Akala of blessed memory. Àwọn kọ́kọ́ rán mi ní hajj. So kò sí ohun tó burú bẹ́ẹ̀ sábà ń kọrin. He's a Christian. Ọ̀pọ̀lọpọ̀ Kristẹni ló ń ṣe nínú oore, wọ́n ń ṣe dáadáa sí mi. Bàbá wa Olúwọlé Táíwò tí wọ́n jẹ́ aláṣẹ Summit Hotel tó wà lẹ́gbẹ̀dá kó wọn jọ, he's a Christian, wọ́n dẹ̀ máa ń ṣe dáadáa fún mi ní gbogbo ìgbà. So kí ló wá dé tí Christian àwọn pè mí sí nígbà tó máa pè mí pé wá kọrin fún wọn, máa kọ ohun tó ń fẹ́ fún wọn, màá dẹ̀ tó kọ tèmi náà fún wọn, inú wọn á tún dùn. Ẹ fún àwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà yín, mo mọ̀ pé ẹ ṣe ń compose fáwọn èèyàn dáadáa náà. Kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ mọ́ àfi àwọn tá a bá jọ súnmọ́ra wa gan. Kí ló dé tí ò wọ́pọ̀? Kò wọ́pọ̀ mọ́ because ààyè náà ni ẹlòmíì ò ní lè ní sùúrù. Mo máa sọ wípé because album tèmi gangan fún ara mi tí n bá ní mo fẹ́ ṣe album kan sìn ó lè jẹ́ oṣù 4 mo wà lẹ́nu. So nǹkan abọ́ òfò òfòrin lẹ́yìn bàbá wa ní ó fẹ́ gbéṣẹ́ kan fún mi o kí n bó ṣe composition kan ẹni tí n bá fẹ́ràn dáadáa tí mo sì rí pé ẹni yìí náà fẹ́ràn mi màá ṣe. Ó lè jẹ́ orí ìrìn náà ni màá ti máa ṣe é lọ màá ṣàṣe. Ilé ayé yìí ò ṣe léèrè. Orúkọ ayé gan jọ bí eré tó bá ti fẹ́ ga ọ̀rẹ́ má ṣeré. Ilé ayé yìí ṣe léèrè. Orúkọ ayé gan jọ bí eré tó bá ti fẹ́ ga ọ̀rẹ́ má ṣeré. Àlàó jẹ́ fi mọ̀ bára fíyà. Ọlọ́run ẹ máa rí ìbánika máa rí tíṣẹ́ yẹn náà. Ó máa jáde láìpẹ́ lágbára Ọlọ́run ọba. Àti audio àti fídíò ẹ̀. Àti audio nìkan la kọ́kọ́ máa release. Ok. Ẹ fún àwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà yín, gbogbo àwọn tó bá fẹ́ pè yín bóyá wọ́n fẹ́ pè yín fèrè tàbí ẹ fẹ́ ṣe báwọn ṣe birthday wishes kẹ́ wá sọ àwọn platform tán ti lè get in lórí social media náà sà. Ẹ ṣe gan sà. Tẹlifóònù nọ́mbà tí ẹ lè pè mí sí most especially WhatsApp òun náà ni 08037994009 08037994009.
409. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Dr. Abdulkabir Kọ́lá Aláyàndé ilẹ̀ àsàlátù ni ẹ̀yin náà ti gbọ́ gbogbo tó ti ń bá aṣọ látara tẹ́ bá ní ìbéèrè kan àbí méjì àbá fẹ́ pè wọ́n fún eré ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn káàkiri àgbà kò síbi tán tí ìgbéré dé kò lẹ̀ síbi tán lè ti ṣeré yálà Èkó, Ìbàdàn, Màdúgùrí, Àbújá wọ́n ti lọ ṣe ní Dublin àìmọye ìgbà ẹ̀kúṣẹ́ adúpẹ́ gan. tàbí kọ́ bá mi sọ̀rọ̀ lórí Facebook mi. Kí ni Facebook mi? Abdulkabir Èrè Àsàlátù ní page mi. Ok, ní Facebook àbí Instagram kọ́? Abdulkabir Èrè Àsàlátù Facebook page mi nìyẹn. Ẹ follow, ẹ lè message mi náà, messenger wà ń bẹ̀. Màá rí. Àti Instagram official Èrè Àsàlátù. Official Èrè Àsàlátù. TikTok ńkọ́? TikTok náà official Èrè Àsàlátù. YouTube ńkọ́? Lórí TikTok Èrè Àsàlátù TV. Èrè Àsàlátù TV. So ẹ wo gbogbo àwọn iṣẹ́ wọn bí àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ ṣé gan-an. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.